gbogbo ẹ̀yin tọ́lọ́run ò pè tẹ́ ẹ pera yín, gbogbo ẹ̀yin tọ́lọ́run pè táwọn aláṣẹ ìjọ yín pè, olè ni yín, ọlọ́ṣà ni yín, kò sí bẹ́ẹ̀ ṣe lè péjọ torí Olúwa ọ̀rẹ́ iṣẹ́ tọ́lọ́run ọba ti rán àyàn kì í ṣàtìlẹ́yìn fún ni. Ara ìṣòro tí àwọn àgùntàn Jésù rí nìyẹn, ń tó fa àìlera àwọn àgùntàn. Olúwa àwọn olúwa, tìrẹ ni ọlá, tìrẹ ni ọpẹ́, tìrẹ ni ògo. Ọlọ́run ìfẹ́, lẹ́ẹ̀kan sí akitiyan rẹ láti wá àwọn àgùntàn rẹ tó ń ṣàìsàn, akitiyan rẹ láti ṣàánú fún àwọn àgùntàn rẹ tá a sá lọ́gbẹ́, akitiyan rẹ láti ṣàánú fún àwọn àgùntàn rẹ tí wọ́n sanná ní kiri. Má mà jọ já sí pàbó, jẹ́ kírúfẹ́ àwọn àgùntàn wọ̀nyí jẹ́ wọn ó ríra wọn kàn mọ́lẹ̀ sí ọkàn wọn, wá dá wọn dé o. Gbogbo àwọn tí wọ́n sì jẹ́ olùṣọ́ àgùntàn burúkú láàrin àwọn olùṣọ́ àgùntàn rẹ, Ọlọ́run ẹ̀mí mọ́ tàn ìmọ́lẹ̀ sínú àyà ẹnì kọ̀ọ̀kan, jẹ́ kí wọ́n ṣàtúnṣe tó yẹ, kí wọ́n má gba orí pẹpẹ dénú iná, kí àwọn àgùntàn rẹ náà má gbanú ṣọ́ọ̀ṣì lọ́nú iná. Adúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ fi ẹnu ọ̀rọ̀ jóná lónìí lórí oyè àwọn olùṣọ́ àgùntàn burúkú. Bẹ́ẹ̀ ni, àwọn olùṣọ́ àgùntàn burúkú. Jésù Olúwa olófinú rẹ̀ hàn wá, èmi kọ́ ni mò ń finú mi hàn wá. Ntí ọba ògo rán mi ò ní mò ń sọ. Kí ẹ má gbàgbé mo sọ pé à ń fi ọkàn Kristi hàn wá lórí agbo rẹ̀, lórí àwọn àgùntàn rẹ̀. Àti rí i pé ntí ọba ògo ń fẹ́ ò ní pé òun fẹ́ ìgbàlà àti ìdáǹdè, èrè àwọn àgùntàn rẹ̀ ló ń wá. Àtàgùntàn tó wà nílé, àwọn tó wà lóde, ó fẹ́ gbà wọ́n là, ó fẹ́ wá wọn láwárí. Ìdí tó fi ń pè ìránṣẹ́ Ọlọ́run nìyẹn, ìdí tó fi ń rán àwọn oníṣẹ́ rẹ̀ níṣẹ́ nìyẹn, láti wá àwọn àgùntàn rẹ̀ tó wà lóde, láti wá wọn rí kó sì gbà wọ́n là. Ṣùgbọ́n àwọn àgùntàn tó wà nílé ní ọ̀rọ̀ yìí dojúkọ. Pé lára àwọn àgùntàn tó wà nílé yẹn la sọ pé mẹ́ta la pín sí, sotiye yìí. Ibi tí a fi olùṣọ́ àgùntàn rere hàn wá, Jésù Kristi Olúwa náà wá ní ẹ̀dùn ọkàn. Ẹ̀dùn ọkàn Olúwa ló mú wa dórí ọ̀rọ̀ olùṣọ́ àgùntàn burúkú. Mo fẹ́ fi ohun tí Jésù pè àwọn olùṣọ́ àgùntàn burúkú yìí, mo fẹ́ fi hàn yín. Ọba ògo ó pè wọ́n ní olè àtọlọ́ṣà. Yá lọ sínú ìwé ìhìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹwàá. Ìhìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 10. Ó ní olè àti ọlọ́ṣà ní gbogbo àwọn tó wá ṣáájú mi, ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn. Ẹ wò mí, tí Jésù bá ní pé olè àtọlọ́ṣà làwọn tó ṣáájú òun, ẹ má ròyìn pé ó ń sọ nípa àwọn wòlíì májẹ̀mú láéláé tàbí àwọn ẹni mímọ́ tó ń fúnra ara rẹ̀ rán sí ìran wọn nígbà ayé wọn. Ní tó ń sọ rèé o, fún àwa tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ọba ògo sọ rèé o. Ẹni tó ń ọ̀ràn níṣẹ́ sínú agbo òun tọ́ránra ẹ̀, olè ni, ọlọ́ṣà ni. Ẹni tó ń ọ̀ràn tí àwọn olùṣọ́ àgùntàn tó ń rán táwọn fúnra ara wọn rò pé ẹjẹ́ aràn ilé yìí náà iṣẹ́ yìí pọ̀ jù wá lọ. Ní tí Jésù sọ fún àwọn àgùntàn tiẹ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni pé ó ní ẹ wo ìkórè pọ̀ o, alágbàṣe ò tó nǹkan o. Nítorí pé ìṣòro alágbàṣe tí ò tó nǹkan, ọ̀pọ̀ àwọn tí wọ́n wà tí Ọlọ́run fi sẹ́lé lọ́wọ́ ni wọ́n máa ń tira wọn láti ṣiṣẹ́ tí Jésù Kristi nìkan máa ń ṣe. Jésù nìkan ló ń fi àwọn ìránṣẹ́ fún ìjọ. A pè wọ́n ní ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́. Ó gòkèrè ọ̀run, ó gba ẹ̀bùn fún yàn, ó sì fi àwọn kan fúnni ní àpòstélì, ó fi àwọn kan fúnni ní wòlíì, ó fi àwọn kan fúnni ní ajínrere, ó fi àwọn kan fúnni ní olùṣọ́ àgùntàn, ó fi àwọn kan fúnni ní olùkọ́ni. Àwọn tí Jésù fúnra rẹ̀ ò fi fún jọ rẹ̀, ṣùgbọ́n tí àwọn kan torí pé wọ́n ti pẹ́nu sí Olúwa tàbí tí wọ́n ti dọ̀gánú sí Olúwa, tí wọ́n á mọ̀ọ́mọ̀ tí àwọn kan sínú iṣẹ́ yẹn, Jésù pè wọ́n ní olè
àtọlọ́sà. Ẹ jẹ́ kí n jáde ẹ̀ sí báyìí. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ò pè tẹ́ ẹ pera yín, gbogbo ẹ̀yin tọ́lọ́run ò pè táwọn aláṣẹ ìjọ yín pè, olè ni yín, ọlọ́ṣà ni yín. Kò sí bẹ́ẹ̀ ṣe lè péjọ torí Olúwa ọ̀rẹ́ iṣẹ́ tọ́lọ́run ọba ti rán àyàn kì í ṣàtìlẹ́yìn fún ni. Ara ìṣòro tí àwọn àgùntàn Jésù rí nìyẹn. In tó fa àìlera àwọn àgùntàn, in tó fa àìsàn, in tó fa ìsàlọ́gbẹ́, in tó fa ìsànà nílé. Ó láwọn tó lọ ṣáájú mi yẹn, ó lè ní wọn, èmi kọ́ mọ rán wọn, wọn rárá wọn. Olúwa sọ lẹ́nu wòlíì Jeremáyà náà. Ó ní àwọn wo ni, ó ní wọn pera wọn wòlíì, ó lè mi kọ́ mọ rán wọn. Ó ní ẹni bá lálẹ́ ẹjọ́ sọ, ẹni bá rìnà ẹjọ́ sọ, kí la fẹ́ fìpò ṣe láàrin àlìkámà? Èmi kọ́ mọ rán wọn nítorí pé mi ò sí rán wọn, mi ò lè bùkún fún iṣẹ́ wọn ò lè lérè. Ó ní olè àti ọlọ́ṣà ni wọ́n. Ẹsẹ̀ 10 wá gbọ́n tí ọba ògbó wí. Ó ní olè kì í wá bí kò ṣe láti jalè, láti pa àti láti pa. Gbogbo wa la máa ń pè èṣù ní olè. Pé òun ni olè tó wá jalè, tó wá pa, tó wá parun. Àwọn olùṣọ́ àgùntàn burúkú ni Jésù pè ní olè. Iṣẹ́ wọn wárí ìjọ, wọ́n wá ẹni tí wọ́n ó jí gbé, tí wọ́n ó jí gbé sá lọ sínú bọ̀sà, sáwọn orí òkè ìyọnu wọn àti sínú gbòòrò wọn. Wọ́n wá ẹni tí wọ́n pa lápakú àti lápasáyé àtẹni tí wọ́n pa. Jésù wá ní èmi wá kí wọ́n ó lè níyè, kí wọ́n ó sì lè ní lọ́pọ̀lọpọ̀. Ẹ wò mí, Jésù Kristi lolùṣọ́ àgùntàn rere, mo ti sọ fún yín. Ṣé ẹ wá ara olùṣọ́ àgùntàn burúkú yìí? Alátakò ni wọ́n. Wọ́n máa ń ṣàtakò ayé Jésù ni, wọ́n máa ń ṣàtakò iṣẹ́ Jésù ni. Nígbà Jésù wà nínú ara, àtakò ẹ̀ ni wọ́n ṣe. Gbogbo ẹ̀mí wọn ni wọ́n fi gbógun ti Jésù. Gbogbo iṣẹ́ àánú, iṣẹ́ oore, iṣẹ́ ọrẹ tí Jésù Kristi ń ṣe, ìtọ́jú ọkàn, ìtọ́jú ayé àwọn èèyàn, kò kàn wọ́n tún kódà wọ́n ń gbógun ti Jésù ni. Ẹ̀yin ẹ wò wọ́n, àwọn ni wọ́n máa ń fi ẹ̀sùn kan Kristi, Jésù Kristi, wọ́n á ní Jésù bọjọ́ ìsinmi jẹ́. Jésù ní láti sọ fún wọn pé ṣé ẹ mọ̀ pé èmi gangan lolú ọjọ́ ìsinmi? Tẹ́ ẹ̀ ń fẹ̀sùn kàn mí pé mo lajú afọ́jú lọ́jọ́ ìsinmi, mo mú ẹni tí ọ̀dẹ̀tẹ̀, mo mú lára dá, ẹni ọ̀yarọ mo gbé dìde, ẹni ọ̀fọ́jú mo fún lójú lọ́jọ́ ìsinmi, ẹni mo bọjọ́ ìsinmi. Èmi gangan ni olú ọjọ́ ìsinmi. Ó ní èmi gangan ni olú ọjọ́ ìsinmi. Kó tó jẹ́ òye wọn pé ẹ wá, èwo ló yẹ ká ṣe lọ́jọ́ ìsinmi? Ṣé ká ṣeré lọ́jọ́ ìsinmi ni àbí agbẹ̀mílà? Ẹ sáà ní pé iṣẹ́ kan wọn gbọ́dọ̀ ṣẹ́ kankan. Afọ́jú làwọn olùṣọ́ àgùntàn burúkú yìí. Bẹ́ẹ̀ ni, afọ́jú ni wọ́n. Kò sí ní tó kàn wọ́n pẹ̀lú oore ìjọ, kò sí ní tó kàn wọ́n pẹ̀lú àlàáfíà ẹ̀mí ọkàn àtara wọn. Àní Jésù olùgbàlà, obìnrin kan nínú ìwé Lúùkù orí 13 ní ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 17, ọmọbìnrin yẹn fún Jésù pẹ̀lú ọmọ Abraham ọdún 18 years ló fi tẹ̀ kólóbà. Kọ́sà máa wá ṣọ́ọ̀ṣì náà, kó múra kankan sẹ́sìn nínú ìnira. Ní tí àwọn olùṣọ́ àgùntàn burúkú ẹ̀ máa ń ṣe nìyẹn. Àwọn máa ń gbádùn káwọn èèyàn Ọlọ́run kí wọ́n máa jìyà, kán máa joró, kí wọ́n máa pọ̀ kàkà nínú òṣì, nínú ìṣòro wọn, nínú làlúrí wọn, nínú ìdààmú wọn, nínú ìgbógunti àti ìyọnu ọ̀tá, àti nínú ìdálóró àwọn ẹ̀mí èṣù. Ìyẹn pé wọn sáà máa wá bẹ́ẹ̀. Níjọ́ kan tó bá yá, ara ó tù ọ́. Ṣùgbọ́n Jésù, irọ́ ọjọ́ abáríbi ni bí ń wọlé ní ọ̀rọ̀ Jésù. Tó bá rí ọ tí ò ń gbénú ìnira, yóò mú ẹ. Atáyé ṣe ni akiri sóore ní Jésù. Asóore kiri ni. Òun máa ń dáni ń dè ni, òun máa ń túni sílẹ̀ ni, òun máa ń gbani là ni, òun máa ń gbórí ẹni sókè ni, ó máa ń tọ́ ayé ẹni tí ò sunwọ̀n sí ni, ẹni tí ò rí ọwọ́ ọrí á bẹ́gi ọlá fún. Òun máa ń ṣe ni lóore ni. Ṣùgbọ́n àwọn wọ̀nyí, àwọn ẹni bíi wọ́n á fẹ́ kó oríire, wọ́n á fẹ́ kó oríire, àfi kí wọ́n jẹ ọkàn egungun. Kán bá ríire lọ́wọ́ rẹ̀ gan kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀. Àní wọ́n ní Jésù ń bọjọ́ ìsinmi jẹ́. Jésù á ní pé ìwọ máa dárí jẹ. Wọ́n á tún sọ fún pé ìwọ ta ni ìwọ tó ń dárí ẹ̀ṣẹ̀ jìyàn. Jésù á ní kò máa yé yín o.
wọ́n láwọn mú obìnrin kan nínú ẹ̀ṣẹ̀ panṣágà. Ẹnìkan máa ń dá panṣágà. Alápárùtù làwọn olùṣọ́ àgùntàn èké yìí, àwọn olùṣọ́ àgùntàn burúkú yìí, alápárùtù ni wọ́n. Wọ́n ní ọmọbìnrin nínú panṣágà láti gbé. Mo ti sọ fún yín pé àní alákatakítí ni wọ́n nínú ẹ̀sìn, alákatakítí ni wọ́n nínú ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ kíkan ni. Wọ́n ní wọ́n sì ti sọ fáwa pé ẹni yìí tá a bá ti bá bẹ́ẹ̀ ká sọ lókùúta pa ni. Àwọn dẹ̀rí àtòkúta ni wọ́n wá síwájú Jésù. Bó ni ó ṣe jẹ́ pé obìnrin nìkan ní dá panṣágà ṣe tẹ̀ fi lẹ́ẹ̀ka mọ́ bẹ́ẹ̀, ọkùnrin tó ń jọ ń ṣe dà bóyá ọmọ wọn ni ọkùnrin yẹn, wọ́n wò pé ìwọ yìí ò kú lé lọ́rọ̀ ọgbọ́n, wọ́n ti yẹn dànù. Bọ́n ti ń ṣe ni àwọn olùṣọ́ àgùntàn burúkú alápárùtù ni wọ́n. Jésù wá sọ fún wọn pé ẹni tí ó bá dẹ́ṣẹ̀ rí inú yín ní kọ́kọ́ sòkúta. Gbogbo wọn bá ti wọn lọ, wọn à lè ṣe. Ọba Ògo ní àwọn olùfisùn rẹ̀ dà. Iṣẹ́ ìránṣẹ́ àwọn olùṣọ́ àgùntàn burúkú ó ní kí wọ́n máa ṣe fisùn, kí wọ́n máa ṣe bàjẹ́, kí wọ́n máa da ọmọnìkejì lóró, kí wọ́n máa dààmú. Wọ́n láyọ̀ ọ̀nù káwọn àgùntàn Jésù ọ̀ máa sáná ní. Wọn ò ní tí wọ́n fi gbọ́ bùkátà ayé wọn, wọn ò ní tí wọ́n fi ṣe wọn lóore, àfi kí wọ́n gbé ẹ̀kọ́ lọ́wọ́ lódìlódì, kí wọ́n máa rìn bí afọ́jú ní òkun, kí wọ́n sì sọ pé àwọn ní ìmọ́lẹ̀. Ọba Ògo sọ fún wọn pé èwo ni èyí, èwo lè yí. Jésù tó lajú afọ́jú, wọn ní lọ́jọ́ ìsinmi ló ń ṣe. Kí ló dé tẹ́ ẹ burú bẹ́ẹ̀? Àwọn wọ̀nyí tó rè ibi tí wọ́n wá tó burú dé, wọn a máa lé ní kúrò lágbo wọn a máa dẹ́yẹ sí ni. Jésù nínú ìwé ìhìnrere Jòhánù, ọkùnrin tí wọ́n bí láfọ́jú yẹn Jésù mú lára dá tán. Wọ́n wá lọ bá pé bó ló ṣe ríran. Ìyẹn ní ẹnìkan ló ní kí n lọ wẹ̀, kí n lọ ó tútọ́ sí mi lójú òsì, kí n lọ sí inú adágún sílò ara mi, mo sì ríran. Wọ́n lẹ́ni tó fún ẹ lójú yẹn pẹ́ lẹ́sẹ̀ ni. Ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o, ṣùgbọ́n tèmi o, mo mọ̀ pé máa ń sọ wípé Ọlọ́run yìí gbọ́ tẹ́lẹ́sẹ̀ o. Bó tún ṣe pẹ́ ẹ̀tún tí wàá yí òun padà báyìí kò yé mi o. Alátakò ni wọn, àwọn olùṣọ́ àgùntàn, àwọn olùṣọ́ àgùntàn burúkú, wọ́n máa ń jó lọ wájú, wọ́n máa ń jó lọ ẹ̀yìn ni. Wọ́n máa ń jó lọ wájú, wọn ò ní dúró. Ibi tí wọ́n fẹ́ ṣe kò jẹ́ kí wọ́n ní dúró. Ní mọ ibi tí wọ́n ní mọ tẹ́ni tí wọ́n ṣe, ní mọ agbọn ibi tí wọ́n wà, bóyá agbọn ti Jésù ní àbí ti tèṣù. Wọ́n ṣe ń lọ ni wọ́n ń bọ̀, ẹ̀rí wọn bí lónìí, ẹ̀tùrí wọn ń bẹ̀ lọ́la, ẹ̀rí wọn lọ́dọ̀ Èṣù lónìí, ẹ̀rí wọn lọ́dọ̀ Jésù lọ́la. Bọ́rọ̀ wọn ti rí nìyẹn. Alágídí sì ni wọ́n, tó o bá ti ṣèfẹ́ inú wọn, tó o bá ti rí nǹkan báwọn ṣe rí, bẹ́ẹ̀ ni wọn ó dẹyẹ sí ọ ni. Wọ́n wá pe àwọn òbí ọmọkùnrin pé ẹ wá ọmọ yín bó ló ṣe rí náà. Wọ́n ti mọ àwọn yẹn ní àmọ̀sámọ̀pá bí láfọ́jú gbogbo yín náà lẹ́wọ̀n kó àfọ́jú ni. Mo bó ṣe wá rí rẹ̀ kò yé wa. Ẹbí léèrè kì í sárògbó, ó lè dọ̀rọ̀ sọ fún rẹ̀. Ìwé mímọ́ sọ fún wa wípé wọ́n ń bẹ̀rù wọn ní o torí pé kọ́ mọ́ bá lé wọn láwùjọ. Àwọn olùṣọ́ àgùntàn burúkú yìí wọ́n á máa léèyàn láwùjọ àwọn ọmọ Ọlọ́run, wọ́n á léèyàn, wọ́n á ṣèbàjẹ́, wọ́n á dẹyẹ sí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n á máa dẹyẹ sí. Wọ́n á ní ìyẹn ọmọ Èṣù ni o, ọmọ sùmọ́dọ̀ rẹ o, agbowó òde ni o, aṣẹ́wó ni, oníṣekúṣe ni, oníṣìnà ni o, ẹ má dọ̀dọ̀ rẹ o, ẹni bí ni o, ẹni bí ni o. Àwọn gan lẹ́ni bí, wọ́n á máa pa àwọn àgùntàn Jésù tó jẹ́ ní eré, àwọn ọ̀tọ̀kùlú lọ́wọ́ Jésù, àwọn àgùntàn Jésù tí wọ́n jẹ́ bọ̀rọ̀ kìnní. Matthew agbowó òde ni, ọ̀tọ̀kùlú ni Matthew, bọ̀rọ̀ kìnní ni, bẹ́ẹ̀ ni Sáràkí ni. Ọba Ògo wa ń bá jẹ́, ó ń bá Matthew jẹun agbowó òde. Wọ́n ní ọkùnrin, wọ́n tí ó sì pèrè ẹ̀wọ̀n òlì, wọ́n tún sọ tó yẹ kó máa bá àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun. Àwọn olùṣọ́ àgùntàn burúkú, àwọn ni wọ́n mẹ́lẹ́ṣẹ̀, àwọn ni wọ́n máa gbowó òde, àwọn ni wọ́n mẹ́ni ibi nígbà táwọn gangan fúnra ara wọn, àwọn gan jẹ́ ní ibi. Àyànfẹ́, gbogbo tí à ń sọ yìí jẹ́ ó mọ̀ wípé àwọn olùṣọ́ àgùntàn burúkú ọgbọ́n àti pa Jésù ni. Àwọn náà pa Jésù. Jésù tún jí Lásárù dìde. Wọ́n fẹ́ pa Lásárù. Ẹni tó kú tí Jésù jí ni wọ́n tún fẹ́ tún pa. Nítorí kíni ayé Lásárù mógo wá fọlọ́. Ẹni ayé ẹ̀ mógo wá fọlọ́ lẹ́ni táwọn èèyàn ti pàṣẹ rẹ̀ wá sọ́dọ̀ Jésù. Bẹ́ẹ̀ ni ayé tó ń fògo fún Ọlọ́run ni ayé tí àwọn èèyàn ti pàṣẹ rẹ̀ wá sí ọ̀dọ̀ Jésù Kristi. Ọ̀rẹ́ mi, ẹ̀yin àyànfẹ́ tẹ́ ń gbọ́rọ̀ Ọlọ́run yìí, ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín o. Tẹ́ ẹ bá ti ríra yín pé pàápàá ẹ̀yin tí
àpè ní ìránṣẹ́ Ọlọ́run tàbí ẹ̀yin tẹ́ ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run tàbí ẹ̀yin tí wọ́n pè ní ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n tẹ́ ẹ jẹ́ olùṣọ́ àgùntàn burúkú, Olúwa rán mi sí yín kì í ní kí n ṣe dájọ́ yín o. Ẹ̀yin tí ẹ sì máa ń ṣèdájọ́ àwọn olùṣọ́ àgùntàn náà ẹ ṣẹnu ńlá kíbu o. Ọlọ́run rán yín kẹ́ ẹ ṣèdájọ́ ẹnikẹ́ni o. tó o bá ti mọ àwọn lé olùṣọ́ àgùntàn burúkú, ìwọ ni ó sá fún wọn o. Èmi wá sọ fún yín pé ẹ ronú pìwàdà, nítorí pé a ti fi lélẹ̀ fún gbogbo èèyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn ìdájọ́ gbogbo wa la kú. Àwáyé ikú ò ṣẹlẹ̀, ọ̀ranyàn ni kú fún gbogbo ọmọ adarí wọn. Tá a bá wá kú tán gbogbo wa la jiyìn ara wa fọlọ́. Ṣé nínú iṣẹ́ kíkan àti iṣẹ́ ìdíbàjẹ́ àti gbíba àwọn agbó Jésù jẹ́ yìí iná lẹ́ làbọ̀tẹ́ jẹ́ fún ẹni tó láyé yín? Ẹ mú bẹ̀yìn ẹ yí padà. Ọba ògo ní forúkọ rẹ o. Fi ìbùkún sí ọ̀rọ̀ yìí o. Já àwọn olùṣọ́ àgùntàn burúkú gbà lọ́wọ́ èṣù ẹni bí, gbà wọ́n lọ́wọ́ ara wọn àti lọ́wọ́ ìdíbàjẹ́ ara wọn. Ọba ayérayé gbà wọ́n lọ́wọ́ èké àti àríkèrèkè, kó gbà wọ́n lọ́wọ́ ẹ̀tàn, gbà wọ́n lọ́wọ́ wíwá ọlá àtògbó èèyàn. Àwọn ọmọ rẹ náà tí wọ́n ń ṣàìsàn, àwọn ọmọ rẹ tí wọ́n ń ṣaláìlera, àtàwọn tán ti sá lọ́gbẹ́, àtàwọn tó ń sanná ní kiri. Olùṣọ́ àgùntàn rere, mú kí èròǹgbà rẹ kó ṣẹ lórí ayé wọn. A dúpẹ́ torí pé o ti gbọ́ o. Jésù Kristi Olúwa wa. Àmín.